Abóníjà ni kì í ṣe lé ní Ọlọ́run ní ṣe láṣẹ mọ́. Mo ń fi àkókò yìí kébi ṣàdúrà fún kábíyèsí wa Olújàlíkì tìlú Ìjàlíkì pé igba ọdún kan là. Àdúrà mi ni pé bá ṣe ṣe ti bí lónìí à ń ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé pẹ̀lú wọn. Àdúrà mi ni pé pẹ́pẹ́wẹ̀ yìí ló wù mí ṣe lílárọ́ à ń ṣe pẹ́pẹ́ nìyẹn igba ọdún òkòṣò ló máa jẹ́. Mo bá dúpẹ́ mo bá yọ̀ mo dẹ̀ bá wọn gbogbo àwọn olórí àtàwọn ọmọ pátápátá. Bàbá ṣe yìí tán a ó ṣe míì sí àṣeṣe tún ṣe. Adé àpẹ Olújàlíkì o. Adé àpẹ Olújàlíkì o. Adé àpẹ Olújàlíkì o. Gbogbo ọmọ Àwórì lélẹ̀ ọjọ́ kẹrìndínlógún inú oṣù kejìlá ọdún 2018 ìlú Ìjàlíkì látọwàwẹ̀ yìí lọ́dọ̀ kábíyèsí wa aláìlúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà JP aládì Olújàlíkì ti ìlú Ìjàlíkì. èyí náà mi ṣe ìparí ayẹyẹ wọn èyí náà fi mí kẹsẹ̀ ètò fún ti ayẹyẹ ọdún márùndínláàádọ́ta lórí àléfà ẹ̀bá ńlá wọn. gbogbo àwọn lọ́balọ́ba ló ti wà bí ká bá wọn yọ̀ líwẹ̀ ìṣẹ́ a wà lórí ètò yìí. gbogbo ẹ̀yọ́ Àwórì lèmi wò wá lélẹ̀ ẹ̀yẹ ẹ̀ máa bá wa ká lọ. To recognize the chairman of this occasion, who is ably represented by our very, very respected chief, the Opeluwa of Lagos, the Onido of Lagos. So also representing the Oba of Lagos is Ologunde of Lagos. May I also recognize His Royal Majesty Oba Yishau Goriola Oseni, the Onimba of Iba Ekun. Also recognize the representative of the Akran of Lagos, who is ably represented here this afternoon. In our midst also we have His Royal Majesty Oba Dr. Idris Usoko, the Oniworo of Iworo Kingdom. We have in our midst Oba Onigodo of Igodo Kingdom. So also in our midst we have Oba Elegbe of Egbe Kingdom. We call have in our midst our Royal Majesty, the Oba of Apa Kingdom. May I use that particular Oba to recognize all other traditional rulers that are here with us this afternoon. Also, let me recognize the presence of all the traditional chiefs that are here with us this afternoon. Our host today, the son of our traditional ruler, who is hosting all of us today, and by virtue of his position, the #1 citizen of Oto Àwórì LCDA, is no other person than Prince Musibau Adekunle Àṣàfà, the chairman of Oto Àwórì LCDA. Without much ado, let me recognize all the local government officials across the division and by extension Lagos State in its turn. He is the greatest majesty. To him alone I give the greatest glory, honor, and adoration.
for making this great day a reality. Celebrating today is our culture and tradition. We are celebrating history. We are celebrating our origin, which I know it was celebrating annually. Therefore, if our Royal Majesty Oba Muhammadu Afolabi Ashafa, the Alhaji, the Onijaniki of Ijanikin Kingdom, can live to celebrate 45 years on his father's throne, who dare we say we are not treading the right path. No doubt, the attainment of 45 years on the throne of this indefatigable Wesonia Oba deserve heavy celebrations with pomp and pageantry, which we have witnessed in the past 1 week. The grand finale, which we are witnessing today. One thing is certain, and that is that the reign of our Kabiyesi, His Royal Majesty Oba Muhammadu Afolabi Ashafa, the Alhaji Onijaniki of Ijanikin Kingdom, in the last 45 years has been full of outstanding and tremendous progress and great accomplishments. The story of the transformation of Ijanikin from its old pastoral existence to its present meteoric stage could be ascribed to the uncommon wisdom, good exposure, wide connection, coupled with magnanimous and attractive human nature of the Kabiyesi. The Alhaji, being a man of great reputation, has enjoyed prominent recognition from both the state and the federal government as a first-class Oba. He has received the award of Member of the Federal Republic, MFR, of Nigeria, which was conferred on him by former President Olusegun Obasanjo. He is also a fellow of the National Medical Postgraduate College, Ijanikin. Today, we are celebrating an icon, a royal icon, a man of many parts, an accomplished royal father, a man who is greatly loved by his people and cherished by the government of his states and the federal government. Kabiyesi is no doubt a lover of peace, a man of integrity, an accommodating leader, an exemplary royal father, and a completely destabilized Nigeria. Will not be complete if I fail to recognize and appreciate the great efforts of members of the planning committee who have worked assiduously to see to the success of this occasion. Ori Ade Agbe gbogbo ẹ̀yin planning committee o, and to all that have shown love and support through your special greetings, goodwill messages, and advertisements in this program, I thank you very sincerely. Fún ìdàgbàsókè náà mú wọnú ìlú, wọ́n ṣe kí ìgbìmọ̀ lè wà nídìí ètò tèlé yìí, ká tó wá kí gbogbo àwa lè wá pátápátá, wọ́n sì ààyè wa kalẹ̀ o, gbogbo ọ̀nà tí ń sọ̀rọ̀ ìgbó látàárọ̀, òun ní ti tú sí Yorùbá ìṣẹ́jú oṣù yẹ o, bájẹ́ mo gbìyànjú ẹ fún mi látẹ́wọ́ o. Kábíyèsí o. The Akan of Badagry is ably represented by Baale. Má ṣe tí fún mi o, pé dá ìwọ ló tàn sétí fún mi o, tí mo lẹ o. And also representing the executive governor of Lagos State. Ọba Onijaniki of Ijanikin. At the front of the Onijaniki Palace, Ijanikin, on Sunday, 16th December, year 2018. Your Excellency,
Mr. Akinwumi Ambode, FCA, Executive Governor of Lagos State. Your Excellency, the Deputy Governor of Lagos State, Dr. Alaja Idiat Oluranti Adebule, the state executive members here present, local government chairman, Musbau Adekunle Akanda, members of the officials present, Your Majesties here present, Baales and Chiefs Oba of Lagos. On behalf of my entire royal family, the members and the honorees in the palace, and the people of the Idaniken Kingdom, I welcome you all to this great occasion, marking the 45th year that I have ascended the throne of my ancestral father. It has been good all through, and the clearing of the township roads in Idaniken and its environs. The provision of additional transformers to boost electricity supply to yield people of Idaniken has been the yearning of our people. Your Excellency, considering the population of our children who are leaving primary for secondary school, one secondary school is no longer serving us. It shall be appreciated if the governor can use his good offices to give us an additional secondary school in this community. We will be happy if the governor can make the school a millennium one. To be here this afternoon on this 45th coronation anniversary, for somebody to be on the throne for 45 years. And as you said in your speech, it has been very rough, but nothing that has been unsurmountable during your reign. We thank Almighty God for that grace, for that support that He has given you. Under your reign, a lot has been achieved. Recognized in your speech that great achievement of yours and show the entire people of the Idaniken Kingdom and Ojo local government in its entirety will treasure for the rest of life. Because under your reign, we have witnessed peace, harmony, growth, and development. It has been such that the entire people of the Idaniken Kingdom and Ojo local government as a whole have been very pleased with. You will live long for us. You will witness many great things to come. Gbogbo aráàlú, gbogbo ọ̀tọ̀kùlú, gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wá bá kábíyèsí ṣe ayẹyẹ. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ní ọba Lásìsì Gbádébọ̀ Gbàdàmọ́sí, Onígàndò ti ìlú Ìgàndò, tí mo wá láti wá bá ọba Muhammadu Àṣàfà ṣe ayẹyẹ ọdún karùndínláàádọ́ta lénìí. Mo wà ní Ìjànikin. Mo bá dúpẹ́, mo bá yọ̀, mo dẹ̀ bá wọn gbogbo àwọn olórí àtàwọn ọmọ pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wá láti wá ṣayẹyẹ lénìí. Ẹ ṣé kábíyèsí wa, ìmọ̀ràn sẹ́ máa gba ilẹ̀ Àwórì, lè jẹ́ pé à lè jọ wà lé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan. Àtọba àtìjòyè àti obìnrin àtọkùnrin, mo gbà wọ́n nímọ̀ràn kí gbogbo wa wà ní ìṣọ̀kan,
kí a lè gbé ògo ilẹ̀ Àwórì ga, òun ló dáa fún ìṣọ̀kan. Ilẹ̀ Àwórì ni gbogbo àwọn yìí ṣe tó ń ṣe Ìkẹjà, ilẹ̀ Àwórì ni kán jọ torí Ọlọ́run kán jẹ́ káwọn ọmọ Àwórì kan fún wọn ní ìgbéga nínú ìjọba. ẹ ṣe kábíyèsí ẹ bá wa súre fún gbogbo ọmọ Àwórì ká lè máa lọ sókè kó tó di pé ẹ máa lọ. ẹ̀yẹ náà ni gbogbo ọmọ Àwórì á dá fún yín o, àtọba àtìjòyè lọ́kùnrin lóbìnrin, ẹ ní sì jẹ o, ẹ ní sì mu o, ẹ máa rí jẹ, ẹ máa rí wo. ọdún December ló wà kò nídìí wa mẹ́rù lọ o. ọdún tuntun tá a máa tún mú, a máa tún rí December míì títí a máa rí December bí 100 a máa rí sí o. á dá fún gbogbo yìí o. ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ ẹ̀dẹ̀ ìwà bí gbé àwọn Àwórì ga, Ọlọ́run Elédùmarè a máa gbẹ̀yìn náà ga o. ẹ ṣe púpọ̀. ẹ ṣe kábíyèsí. àmọ́ nǹkan tó jẹ́ nítorí pé Ọọ̀ni sí láì the head of the crown tí wọ́n dẹ̀ gbé títí lọ́jọ́ èmi, àwọn náà lè ròyìn gbogbo nǹkan tó dùn ti rí. àdúpẹ́ lọ́pọ̀, à á ṣe 60, à á ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́lá Ọlọ́run. gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹgbẹ̀ wá ilé arójú ọ̀nà aráyè adẹ́gbẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ ojú owó ò ní pọ́n wa, tọmọ ò ní pọ́n wa. sẹ́mbà à ń kọ̀lẹ̀ olúwa ọba ẹ̀yin onílẹ̀ ẹ jẹ́ kí December sílẹ̀kùn ayọ̀ fún wa ọdún tuntun, lẹ̀kùn ayọ̀, lẹ̀kùn owó, lẹ̀kùn ẹ̀mí gígùn. ẹ̀rẹ́ tí wí ló máa rí èyí ẹ̀ wí yẹn àárọ̀. Thank you, Mr. DJ. àṣìwálé ọ̀dọ̀ kábíyèsí wa lébi aláyélúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà Oníjàníkin, àwọn olómi ṣe ọdún 55 lórí ìtẹ́ ẹ̀bá ńlá wọn lè ní kábíyèsí kádépẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. ẹ bá kí gbogbo ọmọ Àwórì lè wá bá kábíyèsí wa Ìjàlíkì ṣòde lélẹ̀. mo kí gbogbo àwọn ọmọ Àwórì Kídìgbé o, gbogbo yín nílé lóko tí a bá ọba bàbá wa Àṣàfà láti wá ṣe ọdún 55. àdúrà mi ni pé bá ṣe ṣe tìbí lónìí à á ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé pẹ̀lú wọn. kábíyèsí ẹ bá wa wúre torí Yorùbá ní ẹlú àgbà lóbìnrin gbó sí ká má ti wá sọtẹ̀ yìí ládéládé, mo ṣí fìlà forí adé. ẹ bá wa wúre fún gbogbo ọmọ Àwórì torí ẹ lé òkè wẹ́ ilé mú sí ìdíjẹ́ gbogbo owó àbá ti ń dáwọ́lé l'Àwórì bí ọmọ Àwórì káká wà lé gòkè. ẹ bá wa wúre fún gbogbo ọmọ Àwórì. màá kọ́kọ́ gbàdúrà fún ilé iṣẹ́ tó ṣe agbátùrù lórí ti transmission yìí. mo kọ́kọ́ gbàdúrà fún ilé iṣẹ́ yín ò ní jóná, ẹ máa lọ sókè ní, ẹ máa lé sí ní láṣẹ Ọlọ́run. gbogbo àwọn tó ràn yín lọ́wọ́ èdè oníwàárín yìí, wọ́n á gbàdúrà láṣẹ Ọlọ́run. ọ̀gẹ̀dẹ̀ kì í yàgàn, gbogbo àwọn tí ò tí ì bímọ wọn á rọ́mọ bí, gbogbo àwọn tó ń wáṣẹ́ wọn á ríṣẹ́. nípàdé àgbákò nípàdé wa, ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń ṣe tiwa, mo gbàdúrà kò ní jẹ́ tiwa. ilẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àfẹ́kọ́yọrí kò ní yọ̀ wá o. ẹ ṣe kábíyèsí wa aláyélúwà ọba Friday Kòsọ́kọ́ Oníwòró ti ìlú Ìwòró, àwọn ló ti kí gbogbo ọmọ Àwórì àkáwà Ògúndèyítù àkáwà lórí ètò wáyé ní ilẹ̀ Àwórì. àmì gbàdúrà fún ẹ̀ka yé pé ìdáwọ́lé yìí a máa yọrí sí eré. wẹ́ẹ̀ bá ti mí dè lèlú Ìwòró Àwórì lọ́wọ́n àṣẹ pẹ̀lú àwọn olùkọ́ fọkọ́ rọ ilẹ̀ ìlú Àwórì lẹ́bàá ti mí dè wọn bá yìí dé. lọ́wọ́ yìí o àléwọ́ ẹ̀ka yìí ti o ẹ ṣe. Witnessing the 45th foundation and pastor of our father, a great father, our royal father, Oba Muhammad Afọlábí Àṣàfà Ẹ̀mẹ́fà. On the count of 45, 1, 10, 15, 25, 35, 45. Order of photograph, ladies and gentlemen, may I invite Her Excellency DJ. kábíyèsí wa ọba Ìkógbó, àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ mi wẹ̀yí, ọ̀ká máa kí gbogbo ọmọ Àwórì, àwọn ẹ̀ dárúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́. kábíyèsí mo ṣí fìlà forí adé o, ẹ bá kí gbogbo ọmọ Àwórì ká dárúkọ yín fún wọn lẹ́kùnrẹ́rẹ́.
orúkọ mi ọba aláyélúwà ẹnjìnìà Nurudeen Ọ̀ṣọ́jà Olíkògbó ti ìlú Ìkògbó ìyẹn lèjìlá Àwórì lọ́hún ní ìpínlẹ̀ Ògùn. Mo kí gbogbo ọmọ Àwórì tí létoko pé a kú ayẹyẹ adé apẹ lórí kábíyèsí. ẹ ṣé kábíyèsí owó lẹ́mí gbọ́ lè ru kábíyèsí wa lè ìlú Ìkògbó léwọ́ ẹ̀sẹ̀ kábíyèsí kí jẹ́ ìdùnnú yìí lè lé ní kábíyèsí wa torí owó làmí gbọ́ ni pé kí wọ́n tó lè ṣe ọdún 45 lórí àléfà kì í ṣe wúlì rọrùn kí jẹ́ ìdùnnú yìí fún kábíyèsí wa pẹ̀lú gbogbo ọmọ Àwórì pẹ̀lú àjọyọ̀ làmí ṣe lè lé. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ìdí kábíyèsí wa ọba Muhammadu Àṣàfà Olú Ìjàlíkì ti ìlú Ìjàlíkì tó mi ṣe ayẹyẹ 45 years lórí ìtẹ́ bàbá òun. Inú gbogbo àwa ọmọ Àwórì inú wa mi dùn ìdí pé kábíyèsí wa ó dàgbà ó gbó tọ́ kọ́lọ́run Elédùmarè kó túbọ̀ fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà ara láti lè fi lo ìtẹ́ bàbá òun. ẹ ṣé kábíyèsí wa kí tó di pé ẹ máa lọ ìmọ̀ràn sẹ́ǹdí lẹ́sìn gba gbogbo ọmọ Àwórì ká lè wà lè ṣọ̀kan àti kẹ́dẹ̀fẹ́ fi ru àṣẹ ká fi wúre fún gbogbo àwọn olùwà bí ká ti kú ilé wa pẹ̀lú àlàáfíà ká tó fayọ̀ ká fi pàdé àsílẹ̀ wa. Mo ń fi àkókò yìí kébi ṣàdúrà fún kábíyèsí wa Olú Ìjàlíkì ti ìlú Ìjàlíkì pé igba ọdún kan là adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àwa lè ṣọdún yìí là máa ṣòmú ẹ nínú ọlá nínú àlàáfíà ara. Mo ṣẹ̀tún mi fi àkókò yìí kémi ṣàdúrà fún gbogbo ilẹ̀ Àwórì àtọmọdé ilẹ̀ Àwórì àti àgbà ilẹ̀ Àwórì wípé ilẹ̀ Àwórì á máa lọ sókè. Ètò yìí ẹ̀mí gbòògo ilẹ̀ Àwórì gálà ojú òlì tì í ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ àdìsọdún yìí aṣọ ẹ̀mú ẹ tọmọtọmọ àríbẹ̀ aṣẹwẹ́ o. ẹ ṣé kábíyèsí wa tìlú Ìkògbó pẹ̀lú agbára àwọn alálẹ̀ Àwórì lé ìlú ẹ̀káyé ìkọ̀kọ̀ ewu aburú ò ní wọ bẹ́ẹ̀ lẹ́bàá ti mí dè lórí àléfà àwọn alálẹ̀ àwọn abáyé dè lẹ́bàá ti mí tú àwọn abáyé tu gbogbo ẹ̀bà tí bá mi dáwọ́ lé ayọ̀ ló máa jẹ́ sí ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí o àléwáyé. ẹ̀yin àti gbogbo ọgbà ṣàpá ẹni tó ń ta ẹ̀bọ̀ ọmọ fọ́nà òbí ẹgbẹ́ náà orí ọ̀pá tìpẹ́tìpẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ọgbà àwọn òbí. àwọn ará wa lè ní o àwọn ará lè wò ó. Àti lórí aláwọ̀ sí ibi àìdé. Ìlú Ìjàlíkì. Ọmọ bọ́ọ̀lù ń bọ̀ ṣàmá. Tí lọ níbẹ̀ lọ mẹ́rin ọ̀hún débi bá a gbélé. Ọdún mẹ́wàá àkọ́kọ́. Ọdún mẹ́wàá yìí kéèjì mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹrin ẹbí fi náà lé kòkó àṣìlú àṣẹṣẹ bẹ́ẹ̀. ẹṣin ọba ẹgbẹ́ ẹbí ti kúkẹ́ ẹbí ẹbí wọ́n ní sàálẹ̀ ìkẹ́mọ́.
ẹ̀yin mọ̀tò wọ̀nyí ẹ̀jẹ̀ ń gbọ́. Àgbọ̀gbà bí márùn-ún láti lórí ọlọ́run. Àṣàmọ́ mi mọ́ ọdún ìfọ́lá. Ọmọ Àwórì ìkànnù àwọn ọmọ kábíyèsí wa aláyélúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà JP ìkànnù ọmọ òun ló wà lé ẹgbẹ́ mi wẹ̀yí àpọ́nlé làbálẹ̀ ìfọ́ba abá fún ọmọ ọba akẹ́kọ̀ọ́ burú Prince òṣìfìlà forí adé o ẹ bá wa kí gbogbo ẹ dárúkọ yìí ká kí gbogbo ọmọ Àwórì lèmi wò yí lélẹ̀ àti lòkè òkú lọ́hún. Orúkọ tèmi ni Prince Wasiu Adéṣẹ́gun Àṣàfà ọmọ ọba Oníjànikin of Ìjànikin. Àwórì kì í ti gbé o ẹ mọ̀ wo. Ó gbére. A máa gbére fún wa ni o. Àṣẹ lílísẹ́ torí kì í ṣe wú rọrùn kó dìde ọba kan tó lu ọdún ká bẹ̀rẹ̀ lọ́dún òkèlè ọdún oṣù ó di méjì ó dẹ̀ta ká wá ṣọdún mẹ́wàá ká ṣogún ká ṣọgbọ̀n ká ṣogójì ká tó máa ṣe márùndínláàtọ̀ta kí í ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ kábíyèsí kí inú ìṣèdùn tó lèlí yìí ẹ jẹ́ káwọn èèyàn mọ kí inú ìṣèdùn tó lèlí. Èmi gan nínú mi fẹ́ dùn jù nítorí kíyàn wà lórí tẹ láti ọdún kìíní títí pé 45 years orí ti gbá igi ó ti gbọ́ pẹ̀ ó ti gbá gbogbo ẹ̀ mo sì dúpẹ́ pé bàbá mi tó ṣe 45 years àlàáfíà ara tára dúró ṣámṣámú lọ́ fi ń ṣe extra mọ́ èyí tó ti ṣe lágbára Ọlọ́run. Ẹ ṣé ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìjànikin gbogbo lórí kábíyèsí gbogbo ẹ̀ ilé ìjọmọ gbogbo wọn ìlú Ìjànikin gbogbo àwọn ilé tó rí àjọyọ̀ tèlé ká wá sí ìlú Ìjànikin ẹ dúpẹ́ lọ́wọ́ òun ká ṣàdúrà fún un ìjẹ́ pé ayọ̀ náà máa fi padà sílé òun. Gbogbo ọmọ Ìjànikin Olúwa túbọ̀ máa gbà fún wa o a máa ròkè ni ọwọ́ máa ròkè gbogbo kan tó bá dáwọ́lé a máa yọrí sí rere ibi gíga gíga ló máa ti máa bá wa ọmọ Àwórì o láti sin lọ ibi tó ga ibi tó ju ibi táwọn tó wà lẹ́yìn ibi tó ju tí wọ́n lọ lọ́lọ́run máa gbé wa lọ àwa náà á di gọ́vnà Èkó á mú kọmíṣánná púpọ̀ á di pírẹsidẹ̀ntì Nàìjíríà Àwórì ò ní bàjẹ́ o èdè wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ èdè tó dá ni èdè tó dùn ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣèdè wa kéde wa mọ́ wa lára ká sì kọ́ àwọn ọmọ tó a bí nítorí èdè yìí ò gbọ́dọ̀ parun Ọlọ́run sì máa fún wa ṣe Ọlọ́run gbà fún wa. ẹ ṣe owó láti gbọ́ lẹ́rú ọba aláyélúwà Muhammadu Afọlábí Àṣàfà owó láti gbọ́ lẹ́rú yẹn àwa lè wá ìyá bá tó máa ṣẹ̀ mẹ́ gbogbo alọ́ tó máa péjú ṣe ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí ìyá wa ẹ bá gbogbo ọmọ Àwórì lèmi wò ilé láti lòkè òkun lọ́hún. Gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ó gbére o gbogbo ọmọlúwẹ̀hún kì í ti gbé o ó gbére Àwórì ló máa lè kó àtògùn o Àwórì ló máa lè kó o kò má síbi kò má sílùú ta lè fàwórì ìwé Àwórì ló máa lè kó mo kí gbogbo ẹyẹ ọmọ Àwórì lílé lóko lẹ́yìn ó dé ẹ̀ tí gbogbo ẹ̀gbẹ́ gbogbo èwò wá pátá kẹfù ẹ kú ọjọ́ méjì mẹ́ta lágbára lọ́wọ́ Ọlọ́run ire owó ire ọmọ ire àìkú mi ṣe baálẹ̀ ọ̀rọ̀ ló máa gbé fún wa láṣẹ ti Ọlọ́run. Orúkọ tèmi ni arábìnrin Ọmọbọ́láńlé Àká Òdùdù Gbẹrẹdù ìyá Àwórì general lórí ètò Kìtìgbé ní Radio Lagos 107.5 FM tiwantiwa mètìtì Ọlọ́run ni àwa kọ́. Ẹ ṣe ìyá wa lèlísẹ̀ a rí pé kábíyèsí wa Olújàlékè ọ̀hún ló mi ṣe àjọyọ̀ ọdún márùndínláàádọ́ta kí ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Àwórì lẹ́mí gbogbo Àwórì ga kí jẹ́ ìdùnnú yín kí jẹ́ ayọ̀ yín lè àyà ọjọ́ ìlíwẹ̀ yìí. Inú mi dùn gan gidi ni ara mi yá orí mi gbá ó tó wá gbá yágíyágí lára mi torí wípé kì í ṣe mímọ̀ ń ṣe o Ọlọ́run ni wọ́n sí orílì máa dádé inú agorodẹ ló ti ń yọ wá ọrùn yìí máa lo èjìgbà ìlẹ̀kẹ̀ inú agorodẹ ló ti ń yọ wá bóònìyàn bẹ́ ṣe é fún òun máa ga kán ríhun Ọlọ́run ni bólì ẹ̀ nọ̀rọ̀ títí bọ́nàgà tí rí báyò nírí ọ̀ní rí ṣùgbọ́n alihamdulilayi rọ̀bìlì alamin fún orí ọ̀fẹ́ àtàánú ní ìrígbà mo dúpẹ́ gan-an ni mo dúpẹ́ lórí bàbá wa èmi ṣayẹyẹ ọdún márùndínláàádọ́ta lórí ìtẹ́ bàbá òun
àdúrà mi ni pé pẹ́pẹ́wẹ̀ yìí ló wù mí ṣe lílárọ́ ọ̀hún ṣe pẹ́pẹ́ nìní ìgbà ọdún òkòṣò ló máa jẹ́ láṣẹ. kí jẹ́ mọ̀ràn lẹ̀ ti gba àwọn ọmọ ìlú Ìjànikin àtọmọ Àwórì. ìjìnlẹ̀ lẹ́ẹ̀jẹ́ ká nílẹ̀ rí ara wa gbogbo ọmọ Àwórì pátápátá èmi lè Ọ̀tà èmi lè Gbẹ̀sà èmi lè Ìjànikin èmi lè Ọ̀tọ̀ èmi lè Ìbà èmi lè Èkó èmi lè Ọ̀tọ̀ Òdó ìfẹ́ lẹ́ẹ̀jẹ́ a ní síra wa bí gbogbo parapọ̀ wẹ̀ ló ń dì tí bàbá ṣera wa lóṣooṣù ọwọ̀ ẹ̀ẹ́rì kẹfù gbogbo wa ń gbòyẹ ètò wa lọ́wọ́ ìrọ̀rùn ní gbogbo ẹgbò máa bá dé láṣẹ Ọlọ́run ọba. ẹ ṣe ìyá wa bí bóyá bá ti rọ́kùnrin bàbá ìróbìnrin ẹ̀bẹ̀ kò ì pé àwọn ọkùnrin ti mí ṣàdúrà fún wa látàárọ̀ ẹ̀ka yẹn wá fi wọ ọ̀hún ìyá wa mu ká fi ṣàdúrà fún gbogbo wa kì í jẹ́ pé abátọ́ máa ṣe ọdún mẹ́rin lọ́dún ń bọ̀ abá máa ṣe 50 ọdún 50 years gbogbo àwàdìwà bílẹ̀ ní ká tó péjú síbí. mo sì gbogbo ọmọ Àwórì tẹ́wọ́rọ́ méjì kéfù gbàre o tẹ́wọ́rọ́ méjì o ọba ìjòyè baálẹ̀ gbogbo lílẹ́lẹ́lẹ́lẹ́ kan lẹ́ẹ̀kan mọ̀ sí àtẹ́wọ́ yìí méjì kéfù gbàre ìrì owó ìrì ọmọ ìrì àìkú mi ṣe baálẹ̀ ọ̀rọ̀ ìrì ká ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ àtẹ̀pẹ́wẹ̀ yìí lẹ́sẹ̀ mi tẹ̀nà àágbó àátọ́ àáfọwọ́páwó káfíìrìgì jòbì gbogbo rẹ̀ jí ẹ̀tọ́ wa pátá lọ́lọ́ máa gbà fún wa orí wa kànkè ànídẹni ilẹ̀ láéláé torí ògún fún mi níre òun ló ṣẹ̀ wálẹ̀ ìyá ló fi jẹ́ fún làárọ̀ ọ̀sán alẹ́ ire wẹ̀ yìí lómi gbé fàwórì ire ló máa gbé fún wa. ẹ ṣe ìyá wa ti wúre fún wa wọn fúre wẹ̀ yìí lójú owó mi rí pẹ̀lú agbára àwọn alálẹ̀ gbogbo àwọn ọmọ Àwórì ire lójú wa máa rí o ìyá wa àmì dúpẹ́ lọ́wọ́ yìí torí ẹwà náà àwọn lèmítì àkáwàlẹ̀ lórí ètò yìí àníwá yìí tí o ẹ̀ka yóò ní wá wa tì bẹ́ẹ̀ ṣe mi wá mí pọ̀n wá yìí àwọn oníjábọ̀ lè yí o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí o. ẹ̀yẹ́ gbé ọmọ Àwórì inú àwọn àlejò pàtàkì lè wá bá kábíyèsí ṣe àjọyọ̀ lèlé ìkànnì ló wà lé ẹgbẹ́ mi lébi àlejò wa ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì gbogbo wọn lè wá bá kábíyèsí ṣòde ká dárúkọ yìí fún gbogbo àwọn ọmọ Àwórì. orúkọ mi ni Tájù Mukaila Pélé torílẹ̀gbẹ́ Barrister ni mí àwọn la ṣe 35 ń bí. ẹ ṣe lèlílẹ̀ kábíyèsí wa mi ń ṣe àjọyọ̀ ti ọdún 550 kí ìjẹ́wọ́ ilé sọ ìlépa kábíyèsí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ kábíyèsí ni pé ìwọ tó o bá ní gbọ́ òótọ́ wọ́n wá sọ́dọ̀ kábíyèsí tó o bá fẹ́ràn òótọ́ o wọ́n wá sọ́dọ̀ rárá àti rárá kábíyèsí dé kóyàn mọ́ra kábíyèsí kóyàn mọ́ra dáadáa bàtà ṣe 35 ni mo ti use mọ́ wọn dáadáa àtàwọn olóyè wọn òun ló dé fá fún un tí mo fi wà ń bí lónìí àdúrà tèmi ni pé kọ́lọ́run jẹ́ kán jù báyìí lọ láṣẹ Ọlọ́run ọba wọ́n á ṣe 55 wọ́n á ṣe 65 wọ́n á ṣe 75 wọ́n á ṣe 85 wọ́n á ṣe 95 wọ́n á ṣe 105 wọ́n á ṣe 125 náà ni wọ́n máa gùn fún wa wọ́n á kó wa jẹ̀pẹ́ torí wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ nǹkan náà mọ́dọ̀rọ̀ orí afẹ́fẹ́ èèyàn gidi ni wọ́n ẹjẹ́ àfọ̀rọ̀ lẹ̀. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí. líwá ìṣẹ́ lẹ́gbẹ́ mi libi ẹ̀rí kan náà wọn lè jẹ́ àlejò pàtàkì ọ̀tọ̀ kò lùlù ọ̀ka wọn inú dùn gbàdán gbọ́ pé kábíyèsí wa libi wọ́n mi ṣe ayẹyẹ ti ọdún 550 náà káwọn ṣe wá ọ̀ka wọn máa kí gbogbo ọmọ Àwórì ẹ dárúkọ yìí fún gbogbo àwọn Àwórì ká kí wọn lẹ̀ pẹ̀lú àpapọ̀. orúkọ mi ní ẹni ọ̀wọ̀ ambassador Falẹ́yẹ David mo wá láti ilẹ̀ Èkìtì ọmọ Èkìtì ni mí inú mi dùn fún ayẹyẹ ọdún 50 tí bàbá wa ń ṣe lónìí mo wá láti wá yẹ́wọ́ sí láti fi ògo fún orúkọ Olúwa pé Ọlọ́run tó mú kí wọ́n mọ ọdún 50 àti wọ́n fi bu orí ìtẹ́ bàbá wọn àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa Olódùmarè yóò dá wọn sí yóò sì dá àmì wọn sí adé á pẹ́ lórí bàtà yóò pẹ́ lẹ́sẹ̀ ní orúkọ Olúwa. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín àwa lèmi ẹ̀ka ìlú wa lè lé lájọ mi ṣe àjọyọ̀ ti ọdún 550 45 years bí kábíyèsí tó bá máa ṣe 50 pẹ̀lú agbára Ọlọ́run ẹ̀ka yàtọ̀ wà lébi gbogbo àlejò máa péjú ṣe ẹ bá wa ṣàdúrà kẹ́ tó máa lọ. àdúrà mi sí Ọlọ́run Olódùmarè ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀ ń ṣe agbódegbà fún ilẹ̀ Àwórì Ọlọ́run á dá ẹ̀mí yín sí àwa náà láti ilẹ̀ Yorùbá ní ìlú Èkó ń bì Ọlọ́run á dá wa sí gbogbo wa láwọ̀ wà láàyè
láwà láyé ara wa láti rí ìgbà tí ọba wa ọba Dr. Muhammadu Afọlábí Àṣàfẹ́ tí yóò ṣe 50 ọdún lórí ilẹ̀ èèpẹ̀ ayé. Ọlọ́run yóò sì dá mi wá sí, Ọlọ́run ti dá mi ẹ̀yin náà sí lórúkọ Olúwa, àṣẹ yóò gùn. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí pẹ̀lú agbára àwọn alálẹ̀ ìlú Ìjànikin àti lágbára lórí adé orí adé ọba máa di ọdún mẹ́ abátọ́ máa ṣe mẹ́ pẹ̀lú gọlọ́hún àníwẹ̀ káyìtì ilẹ̀ Àwórì a máa gbèjọ wa máa gbèjọ ọmọ. ẹ̀yọ́ máa Àwórì ayé wa lórí ètò awẹ́ yìí inú àwọn olólùfẹ́ wa ìjẹ́ pé ọ̀ká wọn ò fẹ́ kó gun Àwórì kú ìkànnì wọn ló wà lẹ́gbẹ́ ọwọ́ òsì míwẹ̀ yìí ọgbà ẹ bá gbogbo ọmọ Àwórì ká dárúkọ yìí fún ilẹ̀kúnrẹ́rẹ́. orúkọ ti tèmi ní Bánkọ́lé Samuel ọmọ bíbí ìlú Ọ̀tọ̀. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí kí jẹ́ lèlísẹ̀ àrí pé kábíyèsí wa Ìjà Léke àwọn olómi ṣayẹyẹ ọdún 50 lórí ìtẹ́ ìbá ńlá wọn kí jẹ́ ayọ̀ yìí àbíkúlẹ̀ yìí káyìí lè sọ nípa ti kábíyèsí. 45 years anniversary ó jẹ́ okùnlé dùn mọ́ mi nínú lẹ́ẹ̀lẹ́ ọmọ Yorùbá lọ́mọ Àwórì to be precise. àwa síbí láti wá yẹ bàbá wa ọba Muhammadu Àṣàfà àwa yẹ wọn sí fún ọjọ́ òbí wọn lórí oyè òun la fi wá bí báyìí. ẹ ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ kí jẹ́ mọ̀ràn lẹ́ máa gbà wá. ìwọ gẹ́gẹ́ bí èmi ṣe wà yìí ọ̀dọ́ lèmi kẹwàá mo jáde ní Adéníran Ògúnsànyà èmi ní National Union of Lagos State Students President 2016 ìgbà tí mo wà níléèwé mo gbìyànjú láti gbé àṣà ìlú mi lárugẹ until now up to date all you man recognize me anytime tí bá ti wá so òun ló gbé mi wá bí báyìí so ayé ọ̀dọ́. ẹ ṣe òun lẹ́ẹ̀tì gbọ́ lérò ọ̀gbẹ́ni Bánkọ́lé Samuel ọmọ bíbí Ọ̀tọ̀ náà wà ọ̀hún ẹ̀mí ṣe àwọn ló jẹ́ alákòójọpọ̀ eré kórì lọ́tọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ká ṣe ń gbogbo Àgbórí ga àkáwá ga o orí wa kàn pé o ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí o lé òun kan ẹ̀ka ya kí gbogbo ọmọ Àwórì kó tó dúpẹ́ ẹ máa lọ. mo kí gbogbo àwọn olùgbé kí ti gbé o akú dídé àsìkò yìí o à á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o gbogbo àwa là péjú síbi ká bá bàbá wa ṣe ọdún náà mi ṣe lè ní èrè ọdún tó ń bọ̀ orí ńláńlá Ọlọ́run àjogún ẹ̀fẹ́ lè kọ̀ọ̀kan wá o. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí ògbólíwá wọn pẹ̀lú agbára Ọlọ́run ilẹ̀ Àwórì àjọgbé wa o àlíwá wa ti lásìkò yìí o ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí. líwẹ̀ ìsà yìí wà lórí ètò wa lọ́dọ̀ kábíyèsí wa líbí aláyélúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà aládì Oníjànikin ti ìlú Ìjànikin líbi náà gbẹ́mísà ayẹyẹ ọdún 50 lórí àléfà ìbá ńlá wọn kábíyèsí wa ti ìlú Ìbà ìyẹn ọba aláyélúwà ọba Ìṣàò Goríọlá Òsénì Oníbà Ẹkùn àwọn kẹwọn ló wà níbí ọ̀kan wọn bá kábíyèsí ayọ̀ ọ̀kan máa kí gbogbo ọmọ Àwórì lèmi wò wá lílé níbí àti ilẹ̀ òkè òkun lọ́hún kábíyèsí mo ṣí fẹ́ràn forí adé o ẹ bá kí gbogbo ọmọ Àwórì pátápátá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tá a bọ́ níjà ni kì í ṣe lè ní Ọlọ́run ní ṣe láṣẹ mọ́ mo fàsìkò yìí mo fi kí gbogbo àwọn ọmọ Àwórì ọba Àwórì baálẹ̀ Àwórì olóyè Àwórì gbogbo àwọn olórí pátápátá ó kí wọn pé a kú ọdún a kú ìyèdún pẹ̀lú Oníjànikin Ọlọ́run ọba Olódùmarè ajẹ́kọ́ bá gbó kọ́ bá tọ́ ìgbà ọdún lè ní ọdún kan ló máa jẹ́ o ìgbà ọdún lè ní ọdún kan ló máa jẹ́. ẹ ṣe kábíyèsí wa Oníbà Ẹkùn kẹ́ tó di pé ẹ máa lọ kábíyèsí kí jẹ́ ìmọ̀ràn yìí fún gbogbo ọmọ Àwórì lè lílẹ̀ wá bá Oníjànikin ṣàjọyọ̀ ti ọdún 50 yìí. ìmọ̀ràn mi sí gbogbo Àwórì inú mi ń dùn sí i tẹ́lẹ̀ rí ṣé wọ́n ní àwọn Àwórì òun kàwé àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí àwọn ọmọ wa ti ń kàwé gbogbo àwọn òbí wa mo dẹ̀ ń fàsìkò yìí sọ pé oníkàlùkù fún ṣòkòtò káwọn ìyá kan fún ọ̀já wọn láti rí i pé à ń rán àwọn ọmọ wa lọ sí skul kí gbogbo wa dẹ̀ máa pa òfin ìjọba mọ́. ẹ ṣe kábíyèsí wa ilé ẹgbẹ́ wọn líbí olórí wọn méjèèjì àwọn ló wà lẹ́gbẹ́ wọn yìí ìyá wa ẹ̀ka yẹn bá wa fi ẹlò ìyá ká fi wúre fún gbogbo ọmọ Àwórì káwa lè máa ká lè dókè gíga làmí ṣàṣàrí bẹ́ẹ̀. èmi orúkọ mi ni Adisat olórí Adisat Òsénì ìyàwó Oníbà 1
mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan gbogbo ọmọ Àwórì pátápátá kí ti gbé o àdúrà wa gbà o àní dààmú Ọlọ́run àbá tọ́jú àwọn ọmọ wa ilẹ̀ Àwórì á gbé wa o orí Àwórì á gbé wa o Àwórì á gbìjọ owó á gbìjọ ọmọ o èrè abólí kálukú wa o. ẹ ṣe ìyá wa ká máa forí apá kan á dá apá kan sí ìyá wa ẹ̀ka yẹn bá wa wúre fún gbogbo ọmọ Àwórì. á dà fún gbogbo wa o kí oníkálukú kan tọ́jú ọmọ wọn o kán má lọ fi ọmọ wọn kán fi rán iṣẹ́ burúkú kóníkálukú kán ṣọ́ ọmọ wọn kó bá lè rọrùn fún gbogbo wa o á ṣe fún gbogbo wa o àtùbà àtùṣe o ẹnayán náà mẹ́ẹ̀pọ̀rọ̀ níṣẹ́rú ẹ ṣe ìyá wa baálẹ̀ ọkọ̀ ìlú ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì. kí ti gbé ẹgbẹ́ mi lílẹ̀ Àwórì o orúkọ mi ni baálẹ̀ Fíníwà Mọ̀nsúrù mo jẹ́ baálẹ̀ ìlú Ìjagun Ìjẹ̀bìtì lábẹ́ ọba Muhammadu Àṣàfà oníjàlíkì ti ìlú Ìjàlíkì abẹ́ oníjẹ baálẹ̀ sí kí wà rí wẹ̀. ẹ ṣe baálẹ̀ lè lè ṣe a rí pé kábíyèsí wa wọn mi ṣe àjọyọ̀ ti ọdún márùndínláàádọ́ta kí inú yìí ṣe dùn tó lè ayé ìléwẹ̀ yìí. inú mi dùn púpọ̀ ìdí ẹni pé kì í ṣe kékeré ọdún márùndínláàádọ́ta inú mi dùn gidi gan mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó bá mi láyé ṣíṣe ní yóò ṣojú ẹ̀mí mi ó bí tiẹ̀ wà láyé náà bí ìbá tiẹ̀ lálàáfíà gan kọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo tún wá lálàáfíà mo wà láyé yẹn mo lálà mo tún wá bá wọn péjú sí ibùlí kábíyèsí sì ń ṣe ayẹyẹ ọdún márùndínláàádọ́ta ó dùn nínú mi gan kájọ márùndínláàádọ́ta láwà jù ẹ lọ láyé yìí ṣe gbalúgbalúgba lámà ṣe lọ́dún àtàwọn kábíyèsí lì tí kù mo tọrọ ẹ fún káwọn. ẹ ṣe baálẹ̀ wa olóyè Mọ̀nsúrù Fíníwà baálẹ̀ Ìjagun Ìjẹ̀bìtì ìlú Ìjàlíkì ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yé a máa rí yí bá àléwá yé tì ibú ẹ̀jẹ̀ baálẹ̀ lé wàhálà ò ní wọbẹ̀ ẹ la sáré mú baálẹ̀ wá kí wá kú ọwọ́ sí ìka máa ro tẹrù ẹ kò ní jẹ́ ti yí o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yé. gbogbo ẹyọ ọmọ Olúwẹ̀hún olórí kábíyèsí wa aláyélúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà olórí wọn ló wà lé ẹgbẹ́ mi wẹ̀yí orúkọ tí wọn ló jẹ́ olórí Adijat Àṣàfà ọ̀ká wọn máa kí gbogbo ọmọ Àwórì ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. gbogbo ẹ̀yọ́ ọmọ Àwórì gidi gbé o ó gbére Ọlọ́run adá yìí sí o aṣọ̀pọ̀ ọdún o a ṣe 45 a ṣe 50 lágbára Ọlọ́run ọmọ òní kú mọ́ a lọ́wọ́ ẹ̀mí gígùn àlàáfíà ìnáwó tá a wá ṣe yá ní kábàámọ̀ ń bẹ o àbámọ̀ pé àbátẹ̀tẹ̀ mú iṣẹ́ yìí wẹ́ lọ́lọ́run máa ṣe o. ẹ ṣe olórí kí jẹ́ ìdùnnú ìlèlé lè kábíyèsí ọkọ yìí orí adé yìí náà mi ṣe àjọyọ̀ tèmi kí jẹ́ ìdùnnú yìí. inú mi dùn lọ́pọ̀lọpọ̀ inú mi dùn gidi tó bá yẹ pé ó ń lanú ni wọ́n á rí inú mi pé inú mi dùn ọpẹ́ ni olómi ìjọba kò tó 30 tó ti wàjà tọmọ ọba rẹ̀ wá di 45 lẹ́ni ọpẹ́ ni mo dúpẹ́ fọ́lọ́run ìkọ̀kọ̀ rẹ̀ níṣẹ́ ọba náà á dẹnà lọ́la adé ò ní sí bọ́ bẹ́ẹ̀ ló máa rí. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lè wá ká ṣàdúrà fún ayọ̀ náà fi wá síbí àbámọ̀ wá sí Ìjàlíkì ká wá bá kábíyèsí yọ ayọ̀ yìí kí má jẹ́ ti ẹ̀lẹ́ ọkàn nù wa o. gbogbo àwọn tó wá àtẹ̀yọ̀ ọ̀sà àti ibi tí mo mọ̀ àti ibi tí ò mọ̀ gbogbo ohun tó wá ṣe àjọyọ̀ yìí ní ṣubú dànù o ní kábàámọ̀ o àbámọ̀ pé a ti ṣe ti pẹ́ lọ́lọ́run máa ṣe o àwọn olóyè wọn ẹ̀mí wọn á gùn o ní jọra wọn lójú o gbogbo tó bá ti ń béèrè ní dáadáa ó máa tó wọn lọ́wọ́ ni àtàwọn olórí àtàwọn okòògùn kìtì gbé ó gbére àwọn èyí ọ̀sà ló wálé ní láṣẹ ìdúpẹ́ àti ibi tí mo mọ̀ gbogbo wọn ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ṣọ̀pọ̀lọpọ̀ ìdùnnú lẹ́ẹ̀ máa máa ṣe o àní kábàámọ̀ o lọ́lá kúfàyàkùn lọ́lá ẹ̀nà àti ẹ̀nà. ẹ ṣe olórí adúpẹ́ lọ́wọ́ yé ẹ̀yin lèmi ṣe 45 lèmi bá kábíyèsí yọ ó bá di pé kábíyèsí bá máa ṣe 50 pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ka yìí àtọ́jọ́ máa péjú ṣe ni ọmọ òní kú mọ́ yín lórí kábíyèsí wa léwẹ́ yìí àwọn ló ṣe 45 àwọn ṣe 50 àwọn ṣe 60 àwọn ṣe 100 lẹ́gbàá wẹ̀ náà máa ṣe gbogbo olùdó bá ti wá mí bèrè lé àfi kábíyèsí wa yìí á máa tẹ̀ yín lọ́wọ́ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí àléwá yìí tì ó. gbogbo ẹ̀yọ́ ọmọ Olúwẹ̀hún inú àwọn olórí tí kábíyèsí wa lébi ọba Muhammadu Afọlábí Àṣàfà JP Oníjàlíkì ti ìlú Ìjàlíkì inú àwọn olórí wọn ló wà lé ẹgbẹ́ mi wẹ̀ yìí olórí ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì. gbogbo ọmọ Àwórì mo kí yín o kí ti gbé ire ló máa gbé fún wa ní gbogbo ìgbà o
ire ló ti ń gbé fún bàbá wa ọba Muhammadu Afọlábí Àṣàfà láti ọdún 95 tó ti wà ní orí oyè. Ire náà ló sì máa gbé fún wọn lọ títí láéláé. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Àwórì, èmi ń fi àṣẹ èyí tí Olódùmarè fi sí mi lẹ́nu gẹ́gẹ́ bí ajíhìnrere Kristi, mo fi ń ṣàdúrà fún yín. Bàbá pé 45 lórí oyè, lórúkọ ti Jésù ẹ ó tó bàbá ẹ ju bàbá lọ lágbára Ọlọ́run. Mo wá gbàdúrà tọkàntọkàn, ìfẹ́ tẹ́ fi sowọ́ pọ̀ gẹ́gẹ́ bí ìkan nílé Àwórì, ó jẹ́ ohun tí Ọlọ́run fẹ́. Ọlọ́run máa fẹ́ràn ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ o. Ìfẹ́ náà lórúkọ Jésù kò ní já o. Ẹ̀mí Ọlọ́run á sì máa bá yín ṣiṣẹ́. Mo kí yín o, ẹ kú àjọṣe, ẹ gbáwọ́ gbárùkù ti bàbá wa lẹ́sẹ̀, ẹ sì jẹ́ kí eléyìí kó ṣeé ṣe, àṣeṣe tún ṣe o. Bàbá ṣe yìí tán, a ó ṣe míì sí i, àṣeṣe tún ṣe. Ẹ ṣé olórí Lèlé, a rí pé inú yín dùn, ayọ̀ yín kún, kí ìjẹ́wọ́ ẹ lè sọ nípa kábíyèsí lè jẹ́ ọkọ yín orí adé yín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ó ti wọ ààfin, ó ti ṣe díẹ̀ báyìí, bàbá ń kà á, ó ti lé lógún ọdún, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá jẹ́ èèyàn kan tó ní ìbẹ̀rù Ọlọ́run, bàbá sì jẹ́ èèyàn kan tó fẹ́ràn èèyàn lọ́pọ̀lọpọ̀. Kò sẹ́ni tí bàbá fojú kọ́mọ̀ rí láyé wọn o. Èmi ò rí wọn kó sọ pé eléyìí ó ti o, bóyá kò lówó lọ́wọ́ ni àbí kò wọṣọ dáadáa. Bàbá wọ́n á rẹ ara wọn sílẹ̀ pẹ̀lú ẹni yẹn láti lè bá ẹni yẹn sọ̀rọ̀, láti lè advice ẹ̀. Èyí jẹ́ ìwà kan tó jẹ́ wípé ó jẹ́ kí ìjọba wọn kó rọrùn fún gbogbo ènìyàn. Kábíyèsí wọ́n bá pè wọ́n láago 12 òru, wọ́n á dìde, wọ́n á dáhùn. Bó ṣe aago 2 ni bí ẹni pé wọn kì í sùn. Ìgbà mo wọ́kọ́ dọ́dọ̀ wọn, mo ní kábíyèsí ẹ kì í sùn, kí ló dé? Eléyà dé lóru, ẹ tún dìde, ẹ tún lọ. Wọ́n ní bẹ́ẹ̀ ni iṣẹ́ táwọn gbà nìyẹn, iṣẹ́ ìlú. Wípé tójú tìyẹ́ làparò fi ń ríran, ó ṣe bí òwe. Wọ́n á sọ fún mi wípé gbogbo àwọn nǹkan kéékèèké tó bá ń ṣẹlẹ̀ nílùú, àwọn ń láti bójú tó wọn torí kí ìlú lè ṣe kíni, kó lè tòrò, káwọn lè mọ̀ báwọn ṣe máa tètè gbárùkù ti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, káwọn mọ̀ báwọn ṣe máa paná ẹ̀, wípé nǹkan tí ò kì í jẹ́ káwọn sùn. Bàbá jẹ́ ènìyàn kan tó ní ìwà ìrẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀, wọ́n sì jẹ́ ènìyàn tó máa ń ṣoore. Bàbá máa ń ṣoore, àtẹni tó mọ̀ rí àtẹni tó mọ̀ rí náà máa ń ṣoore fún. Gbogbo èèyàn ló sì fẹ́ràn wọn. Àwọn ọmọ wọn, wọ́n ní ẹ̀mí ìkó ọmọ mọ́ra, àtọmọ tó ń bí àtàwọn ọmọ tó ń bí, òun ni wọ́n kó mọ́ra tó ń ṣe ní ọmọ. Wọ́n sì máa ń fi ìgbésí ayé wọn máa fi ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ àti àwọn tó bá súnmọ́ wọn. Ẹ̀kọ́ jẹ́ nǹkan tó jẹ bàbá lógún lọ́pọ̀lọpọ̀ nínú gbogbo nǹkan. Ẹ̀kọ́ jẹ́ number 1 nínú ayé wọn. Torí bẹ́ẹ̀ ló fi jẹ́ kó máa ń làkàkà ní gbogbo ìgbà láti rí i pé àwọn ọmọ wọn kàwé. Kò sí ọmọ wọn kan tí ò kì í ṣe graduate báyìí. Gbogbo àwọn ọmọ wọn ló ti di graduate. Lọ́yà wà nínú wọn, accountant wà nínú wọn, broadcaster wà nínú wọn. Ẹ sọ àwọn professions wọ̀nyẹn, ẹ máa rí wọn láti inú àwọn ọmọ wọn ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn. Àdúrà tí mò ń gbà ni wípé ẹsẹ̀ tí bàbá gbé, àwọn ọmọ náà káwọn náà kan tún lè tẹ̀lé, káwọn náà túbọ̀ lè máa gòkè àgbà, káwọn ọmọ kí wọ́n máa gòkè àgbà, kí wọ́n sì máa pọ̀ sí. Ọlọ́run á sì máa ràn wọ́n lọ́wọ́. Ẹ rí wípé àwọn ìyàwó wọn, àwa tá a jẹ́ ìyàwó wọn, inú wa máa ń dùn sí wọn ní gbogbo ìgbà ni. Nítorí pé kí ni nǹkan kékeré tá a bá ní, àjìjọ ń jìjọ jẹ ni. Ìtẹ́lọ́rùn wà fún olúkálùkù, wọ́n fi wá lọ́kàn balẹ̀, kò sóhun tó ní wá lára. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ti kọ́kọ́ ní mo máa ń mọ̀ ní máa ń rí nípa ọ̀rọ̀ wọn, ó ní wípé ẹ̀mí Ọlọ́run máa ń tọ́ wọn lérí nǹkan, èyí tó sì ṣe pàtàkì nìyẹn. Tó máa fẹ́ ṣe nǹkan báyìí, ẹ lè rò pé bóyá bó ṣe máa ṣe leléyìí, wọ́n kàn tún ṣe lọ́nà mi. Ọ̀nà tó sì máa ti wá ṣe yẹn, á wá lọ yọrí sí ọ̀nà tó dára, èyí tó máa jẹ́ kí ògo ìlú kó túbọ̀ búyọ. Ẹ ṣé olórí,
léwé yìí kẹ́ tó máa lọ ẹ bá wa ṣàdúrà fún gbogbo àwọn lè wá lèlé lè jẹ́ pé abátọ́ máa ṣe 50 years lórí àléfà pẹ̀lú ògo Ọlọ́run ìkọ̀kọ̀ ọ̀nù wa a ò ní dí. tó mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá lẹ́nu inú mi dùn ayọ̀ mi kún látìgbà tí mo ti mọ bàbá ni mo ti mọ kábíyèsí oníbà àti ìlú Ìbà kò sóhun tí bàbá ń ṣe tí wọn kì í dúró kán tì wọ́n lẹ́yìn nínú gbogbo nǹkan tó ń ṣe àtàwọn ọba yòókù ọjọ́ ọ̀fọ̀jọ́ ó jẹ́ ẹni tí mo mọ̀ dáadáa ètò ẹ̀ pé ó dúró ti bàbá ní gbogbo ìgbà mo kí gbogbo àwọn kábíyèsí aládé gbogbo èyí tí wọ́n dìde tí wọ́n bá wọn ṣe ayẹyẹ lénìí Olúwa yóò á dúró tì yín ẹ̀yin náà á gbó ẹ ó tọ́ lórí ìtẹ́ lágbára Ọlọ́run ẹ fèrègì jòbì ìrùkẹ̀rẹ̀ á túbọ̀ máa pọ̀ sí lágbára Kristi mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníṣẹ́ ìjọba deputy governor wa inú mi máa dùn sí wọn o wọ́n ṣe wá tó wá represent governor gbogbo akitiyan wọn bí ìlú ṣe lè máa dàgbà sókè wọ́n tiẹ̀ tún ran àwọn ọmọ iléèwé tó yẹ pé wọ́n ń ṣe skill acquisition lọ́wọ́ níbi tá a jókòó yẹn ẹni yẹn tó fẹ́ràn ìdàgbàsókè àwọn ènìyàn òun nìyí mo wá ń gbàdúrà òkè lọ́lọ́run máa bá mi mú wọn lọ and baba is a good Rotarian àwọn Rotary Club wa àwọn True Gospel Businessmen Fellowship ó jọ mí lójú o gbogbo wọn pátápátá ni wọ́n dìde bàbá Ọbáwẹ̀yà bàbá yẹn ti lé ní 80 wọ́n ti ń lọ sí 90 wọ́n wá wọ́n ti jí wá láàárọ̀ tó wá ṣàdúrà fún bàbá tó ń dẹ̀ dúró ti bàbá gbogbo yín ni mo kí tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín mo gbàdúrà fún yín Olúwa tọ́jú ilé fún yín Olúwa tọ́jú ọ̀nà fún yín ọkàn wa balẹ̀ inú wa dùn Nàìjíríà yìí á tòrò á tùbà á tùṣẹ́ mọ́ wa lára ó sì máa rọ̀ wá lọ́rùn jù báyìí lọ lágbára Ọlọ́run mo wá ń gbàdúrà wípé ìjọba èyí tá a fẹ́ bọ́ sí yìí á jẹ́ ìjọba alárinrin fún wa ìjọba tó máa tù wá lára mo fẹ́ kí gbogbo wa ká dìde ká lọ dìbò a ti sọ fún wa APC là ń ṣe níbí gbogbo wa ká dìde ká gbárùkù ti àwọn bàbá Sanwó-Olú èyí tó ṣẹ̀ṣẹ̀ fà sílẹ̀ ká gbárùkù tì wọ́n láti rí wípé ìtẹ̀síwájú ìlú Èkó ó ń kọ̀ntínú èyí tó jẹ wá lógún nìyẹn torí ọkàn wa balẹ̀ ní ìlú Èkó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé gan o. ẹ ṣé olórí ìyá wa a ò lè wá etí àkàrà mi dúpẹ́ lọ́wọ́ yìí torí gbogbo gbà lẹ́mi pè wá àwa olóòtú ètò ní ilẹ̀ Àwórì ẹ̀mí pè wá ẹ̀mí ṣàdúrà fún wa ẹ̀mí tọ́ wa sọ́nà pẹ̀lú agbára Ọlọ́run lẹ gbójúlé ká gbọ́kànlé gbogbo àgbẹ́kẹ̀lé ká yìí kò ní bàjẹ́ o gbogbo wẹ́ẹ̀bà tí mi dáwọ́lé a máa yọrí sí rere o lẹ́yìnlẹ́ wá ṣe 45 years yìí ọdún márùndínláàádọ́ta lẹ́ṣẹ̀ yìí lẹ́yìnlẹ́ ṣe ẹ̀ ní kábàámọ̀ rẹ o ilẹ̀ Àwórì àgbèjọ wa àgbèjọ ọmọ o ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí. ó gbẹ́yọ́ ọmọ Àwórì lèmi wà lórí ètò yìí látàárọ̀ àmì dúpẹ́ lọ́wọ́ yìí pẹ̀lú ti ayẹyẹ kábíyèsí wa ọba aláyélúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà aládì oníjànìkì ti ìlú Ìjànìkì ìbẹ́lágbé wà látàárọ̀ náà ti bẹ̀rẹ̀ ètò yìí gbogbo wọn ti mi ṣe látijọ́ Sunday náà ti bẹ̀rẹ̀ gbogbo ẹ láti mímú wá fún yín lè lísẹ̀ gbogbo wíìlì jẹ́ ká mú kẹ́kayé ilé màrí kí ṣe mí lọ ilẹ̀ Àwórì gbogbo ẹ láti mú wá fún yín àmì fàṣikò yìí ká mi fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn orí adé yorùbá bá kábíyèsí wa ayọ̀ tẹ̀lé àmì gbàdúrà fún gbogbo ọba Àwórì pé ìlú oníkálukú alẹ̀ ìjọba lé ọkàn ò ní ṣe wá o gbogbo ẹ̀yin olóyè gbogbo ẹ̀yin baálẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ló lè wá gbogbo ilé àmì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò ní ilẹ̀ Àwórì àmì dúpẹ́ lọ́wọ́ yín ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ o ilẹ̀ Àwórì àgbẹ̀ gbogbo wa o ẹ ṣé àdúpẹ́ o ajẹ́bọ́ àmàrìmọ́dé lè ní lórí ètò yìí rẹ o. adé àpẹ oníjà ní kí o.